ẹ wo ohun tíjọba Kwara ṣe fún Muka. Ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ìdarí gómìnà Abdulrahman Abdulrasaq ti tún yan gbajúgbajà òṣèré tíátà Yorùbá ilẹ̀ wa nì Èyíwùnmí Ray Aramide tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Muka sí ipò olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ àṣà àti ìrìn àjò afẹ́ ìyẹn Senior Special Assistant on Culture and Tourism nígbà kejì. Òṣèré yìí fúnra ẹ̀ ló kéde ìyànsípò rẹ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ gómìnà pẹ̀lú bó ṣe ní ìgbàgbọ́ nínú òun. Nínú àtẹ̀jáde kan tó gbé sójú òpó ayélujára rẹ̀ ló ti dúpẹ́ lọ́wọ́ gómìnà yìí pẹ̀lú àǹfààní ẹlẹ́ẹ̀kejì tó tún fún un nínú ìjọba rẹ̀ láti sin àwọn èèyàn ìpínlẹ̀ náà. Muka sọ báyìí pé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Kwara àti gómìnà ìpínlẹ̀ wa Malam Abdulrahman Abdulrasaq pẹ̀lú bí wọ́n ṣe tún yàn mí sípò olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ àṣà àti ìrìn àjò afẹ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pẹ̀lú ìgbàgbọ́ tẹ́ ẹ ní nínú mi. Gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ tíátà Yorùbá ni wọ́n kí i kú oríire tí wọ́n sì ń bá a yọ̀. Àgbà òṣèré tíátà Yorùbá tó tún jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara yìí kan náà Adébáyọ̀ Sàlámì tí ọ̀pọ̀ tún mọ̀ sí Ọ̀gá Bello bá Muka yọ̀. Ó sọ báyìí: mo bá ẹ yọ̀ ọmọ mi dáadáa. Ọlọ́run yóò bá mi fún ẹ ní ọgbọ́n ìmọ̀ àti òye tí wàá fi ṣe àṣeyọrí. Ọlásùnkànmí Èyíwùnmí tí ọ̀pọ̀ tún mọ̀ sí Lásùn náà bá ẹ̀gbọ́n rẹ̀ yìí dúpẹ́ lójú òpó ayélujára. Ẹ kú oríire pẹ̀lú bí wọ́n ṣe tún yàn yín sípò. Mo gbà á ládùúrà pé kí Ọlọ́run wà pẹ̀lú yín tí ẹ ó fi ṣe é láṣeyọrí. Mo tún dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n ní nínú wa. Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín. Àǹtà láníyàn náà bá a yọ. Ó ní kú oríire àbúrò mi, máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere. Títí di àkókò yìí làwọn ẹlẹgbẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ ṣì ń kí i kú oríire tí ipò pàtàkì tí gómìnà náà fi dá a lọ́lá. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétíìgbọ́ yín.